ilé ìfàjọbí yá nílùú Odeomu ká lọ kí Àsùnkẹ́ Ẹniọlá CEO Eni Stitches pé birthday mubarak. tábàlẹ̀ gbàlù kámújó ó tó bẹ́ẹ̀ nítorí wípé ọjọ́ kan bí wàtá wá sáyé àyájọ́ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọlọ́jọ́ ìbí kú oríire ìgbà ọdún kan ní àmì. ọmọ òdodo ló pè mí ó ní Mr Lecturer onílọ́jọ́ ìbí ìyàwó mi kábọ̀ ń kí òrìǹté ẹlẹ́yinjú ẹgẹ́ òun pópó ayẹyẹ orí kádùn ìdí nìyí tá a fi gbé bọ́dì ó dilé ọlọ́jọ́ ìbí láti kíkú ọdún. Mrs Modina Ẹniọlá Àsùnkẹ́ ìyàwó Mr Saheed pẹ̀lú mi ọmọ òdodo lónìí ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún tá a wà yìí November 1st akí ọmọ bàbá wa Òjìdìtẹ̀ lọ nílùú Odeomu pé happy birthday long life and prosperity. aya ni aya mi ó ní ìgbà fún fọ́kọ. aya ni aya mi ó ní ìgbà fún fọ́kọ. ká ní àṣepẹ́ títí kí èṣù kan máa yà wá bí èṣù ò bá yà wá káàjọ̀nù máa yà wá. Modina Ẹniọlá Àsùnkẹ́ aláṣẹ àtolùdarí Eni Stitches tó wà lẹ́gbẹ̀ẹ́ police station nílùú Odeomu gbogbo obìnrin tó fẹ́ ránṣọ àsìkò kágbẹ́ tòkè tilẹ̀ pẹ̀lú style tó lékú ẹ má yà káàkiri o ọ̀dọ̀ Ẹniọlá ni ẹ máa lọ tààràtà ìyàwó Mr Saheed pẹ̀lú mi ọmọ òdodo èṣù ò ní yà yín láéláé ìwọ ni màmá Mohammed màmá Abdulrahman ò ní gba lẹ́tà ìbànújẹ́ lórí wọn o ọjọ́ ìbí tọdún yìí kò wá ní jẹ́ àṣemọ igúnnugún kì í kúléwe wà á dàgbà wà á darúgbó ire gbogbo lámọdún àmì yá rọ́bì Àsùnkẹ́ o ó yá jẹ́ nkì ẹ́ délédélé ìwọ lọ́mọ aré fàjọbí ọlọ́kọ̀ Aagberi ọ̀gá ọmọ ayòrò ọmọ aṣèwọ̀tán òmójúlé koko ọmọ pèsè dèmí ń yàlábọ̀ bí n bá tètè dé omésè náà jẹ́ ọmọ ògbárúgbó alárúgbó rẹ̀ nù gbẹ́rẹ́ sóògùn láyà kálárúgbó parúgbó ẹ̀ mọ́ bàbá yóò sọ̀rọ̀ bó dọ̀la ọmọ ọ̀sán pẹ́ gẹ̀rín kẹ́nikẹ́ni ó mọ̀rìn dé òórùn kàtàrí gbọ̀ngbọ̀n kẹ́nikẹ́ni ó mọ̀rìn dé ìwọ lọ́mọ ajá àkànná wọn alágo méjì ń fìlà ọmọ Odeomu àràbà ìlú ti ba ẹgbẹ́ rẹ̀ lẹ́rù omi ńlá ti tẹ̀rí ìkílẹ̀lẹ̀ Mrs Modina Ẹniọlá Àsùnkẹ́ òkú ayẹyẹ orí kádùn àṣeyí àṣàmọ́dún sẹ̀mí olówó orí rẹ̀ Mr Saheed pẹ̀lú mi ọmọ òdodo ló ń kí ẹ fún tọjọ́ ìbí.